Good day, everybody. You are always welcome to my page. I hope you are all doing good. So today we'll continue from where we stopped from, as we all know that we have been looking at this topic, numbering in Yorùbá language. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé òǹkà Yorùbá ó ní à ń ṣe láti bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta sẹ́yìn. Lónìí a máa tẹ̀síwájú láti ibi tí a ti dánu dúró ní orí ogójì 40. A máa tẹ̀síwájú láti orí ogójì títí dé ọgọ́ta 40 to 60. Now 40 ogójì, 41 ọ̀kànlélógójì, 42 èjìlélógójì, 43 ẹ̀tàlélógójì, 44 ẹ̀rìnlélógójì, 45 àrúndínláàádọ́ta, 46 ẹ̀rìndínláàádọ́ta, 47 ẹ̀tàdínláàádọ́ta, 48 èjìdínláàádọ́ta, 49 ọ̀kàndínláàádọ́ta, 50 àádọ́ta, 51 ọ̀kànléláàádọ́ta, èjìléláàádọ́ta, 52 èjìléláàádọ́ta, 53 ẹ̀tàléláàádọ́ta, 54 ẹ̀rìnléláàádọ́ta, 55 àrúndínlọ́gọ́ta, 56 ẹ̀rìndínlọ́gọ́ta, 57 ẹ̀tàdínlọ́gọ́ta, 58 èjìdínlọ́gọ́ta, 59 ọ̀kàndínlọ́gọ́ta, 60 ọgọ́ta. Don't forget to like and subscribe to my YouTube channel. We will continue from 60 to 80 next week. A máa tẹ̀síwájú láti orí ọgọ́ta títí dé ọgọ́ta.